Hello, ẹ pẹ̀lẹ́ o, ẹ̀lẹ́bẹ̀ o. A kú iṣẹ́ èní o. Ṣé iṣẹ́ òní ò gbomi? Ọlọ́run á fi iṣẹ́ yìn wá o. Ẹ ṣeun, ẹ ṣe ń tẹ́tí sí wa. A dúpẹ́ o, congratulations ná fún àwọn ọmọ ọlọ́mọ. Àwọn ọmọ píníṣín tí Tinubu kó sínú ẹ̀wọ̀n láti nǹkan bí 3 months ago nígbà tó ń ṣe protest ní Abuja. Ló bá ní kán lọ kó àwọn ọmọ yẹn sẹ́wọ̀n, ó gbàgbé wọn síbẹ̀ for the past 3 months. Not until ṣebí ìjẹta ni àbíjọ́ wo náà ṣẹ̀ wá ní kán kó wọn lọ sí court. Bọ̀bọ́ ẹlẹ́nu pẹ́yẹpẹ́yẹ, àwọn tó jẹ́ pé wọ́n bímọ, wọn ò gbàdúrà kí wọ́n jèrè ọmọ tiwọn. Kámbélé tà sí pé wọ́n ní ẹni tó bá ń wá búburú fọ́mọnìkejì tí ẹ̀ gan ò ní dá. Nǹkan tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ ni. Ẹni tí ò bá fẹ́ rere fọ́mọnìkejì, báwo ni tí ẹ ṣe fẹ́ dà? Ó ti ṣépè fúnra ẹ̀ náà. Òun ló rí bá fún lọ́ọ̀yà tó gbẹ́nu burúkú jáde níjẹta tó sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ò mọ àwọn ọmọ yẹn rí. Irọ́ ni o. Ó ń deny pé àwọn ọmọ yẹn wọn ò ká àwọn ọmọ yẹn sẹ́wọ̀n, wọn ò kó wọn sí court. Àwọn ọmọ tó wá sí court níjọ́ yẹn ni àwọn ọmọ tó ń kàn wá wò àwọn parent wọn, àwọn òbí, wọ́n ní as from 18 àwọn kó sínú cell, wọn ò kó àwọn minor sínú cell. Ṣé ẹ tún rí yẹn gbọ́? A tiẹ̀ ti ṣe program yẹn kọjá, tá ti wú gidi gan, tó ṣẹnu yánmọyànmọ. Èpè tiẹ̀ ti mọ̀, èpè abiyamọ máa mọ̀. Torí àwọn kéékèèké tán tí dá kan mọ̀ tó yẹ kán wà nílé ìwé. For good 3 months, wọ́n fi sí àwọn ọmọ yẹn sínú, wọ́n tì wọ́n mọ́ sẹ́ẹ̀lì. Gbogbo yín lè ṣáà rí nígbà táwọn ọmọ yẹn tán kó wọn wá sí kiní tí gbogbo àwọn yẹn bẹ̀rẹ̀ sí í ṣubú. Tán ń ṣubú, tán lèbí ń pa wọ́n, tínú ń ta wọ́n. Tèmí ń faint, tó ń mú ẹlòmíì tó ń press ẹ̀. Wọn kàn ní sọ fún wọn pé nǹkan kan ṣe àwọn ọmọ yẹn. Àwọn kan á ti kú nínú wọn ní nǹkan tí ìjọba Nàìjíríà tó ń fojú àwọn èèyàn rí ní Nàìjíríà yìí. Pé k'Ọlọ́run kó ṣàánú wa, k'Ọlọ́run kó ṣàánú lọ́wọ́ ìjọba burúkú, ìjọba amúnisìn. Eléyìí lágbára. Ọlọ́run á gbàgbára lọ́wọ́ wọn. Láì fọ̀rọ̀ gùn ṣá o, la bá tún gbọ́ ọ̀sán yìí náà ni wọ́n sọ pé wọ́n lọ sí court pé àwọn àbí protest yẹn látàná. Bọ́n ṣe ya sí táwọn èèyàn tún protest l'Abuja. Wọ́n ya pé kán release àwọn ọmọ minor yẹn. Kán release àwọn ọmọ minor because eléyìí lágbára. Kí ló dé? Táwọn èèyàn wa, àwọn Nàìjíríà. Ọlọ́run á máa ṣàánú àwọn ọmọ Nàìjíríà lágbára Ọlọ́run. Ṣé rí ìjà protest tá à ń sọ yìí, tá à ń jà yìí? Ọlọ́run á fún wa ṣe o. Á fún wa ṣe. Tí wọ́n bá pariwo síta, ṣé ẹ mọ̀ pé Tinubu lè sọ pé kí tó wá pé agbára wà lọ́wọ́ Tinubu ni. Ó máa ní kí Nàìjíríà kan parẹ́ lójijì kó wá kó òun àti àwọn olóríkórí tó kó jọ ní Aso Rock tó bẹ̀rẹ̀ sí ní ṣèjọba láwọn ṣèjọba. Ara ló máa san pa wọn. Tó bá fi ìwà burúkú lẹ̀, tó bá fẹ́ tó wá pé ìmọ̀tara ẹni nìkan náà ń ṣe ńbẹ̀ yẹn. Tó rántí pé ebi ń pa ọmọlàkejì wọn. Tó ní bámúbámú làwọn yó. Ebi yẹn ló máa pa wọ́n gbẹ̀yìn. Torí wọn ò ní rí bá ti ṣe, wọn ò ní rọ́nà gbégbà. Wọ́n tún kọjá ààyè wọn, wọ́n á gbé àwọn ọmọ píníṣín, wọ́n kó wọn sínú cell for good 3 months. Ẹ rí pé ìjọba líle la wà. K'Ọlọ́run kó yọ wá nínú ẹ̀ o. K'Ọlọ́run kó yọ wá nínú ẹ̀ o. Ọpẹ́lọpẹ́ pé àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn, wọ́n dìde. Bàbá Falana dìde. Ó dìde pé àti kíní kan, mo tiẹ̀ ti gbàgbé orúkọ man yẹn, gbogbo wọn dìde. Àwọn lawyers yẹn, wọ́n jà fún àwọn ọmọ yẹn. Wọ́n ní tá bá dákẹ́ tara ẹni á bá wa dákẹ́ mà ní. Tí ó bá jẹ́ pé àwọn ẹni ẹlẹ́ni dìde for good past 3 months, tí gbogbo èèyàn wọn ti tán wá rí pé wọ́n kó wọn wá sí court, tó fi wá bẹ̀rẹ̀ sí ní ṣé rí very dark man yẹn.
Mi ò tiẹ̀ tí mọ bọ̀bọ́ yẹn dáadáa but a ṣe burúkú ṣe rere. Ó ń ṣe rere, ó ń bá ìjọba náà fà á o. Torí mo rí nínú íńtánẹ́ẹ̀tì tó sọ pé ọmọ kékeré yìí, ọmọdékùnrin, ọmọ tí ò tí ì tó ọmọ 13, 14, àwọn minor yẹn, wọ́n kó wọn pé sẹ́ẹ̀lì tó ń wà bóyá òun náà lọ sí sẹ́ẹ̀lì I don't know. A rí tó ń sọ̀rọ̀ fátafáta pé sẹ́ẹ̀lì tó ń wà, pọ́mọ yẹn náà wà ńbẹ̀. Kọ́ bá ní irú àwọn kéékèèké yìí máa wà nínú sẹ́ẹ̀lì. Irú ìjọba wo leléyìí? Irú ayé ìjọba amúnisìn wo leléyìí? Ìjọba pàyàn-pàyàn wo leléyìí tí bọ̀bọ́ yẹn ń kígbe tó ń pariwo nínú íńtánẹ́ẹ̀tì ńjọ́ yẹn. Ìjọ́ kejì náà wọ́n bẹ̀rẹ̀ sí ní riot pé wọ́n fi bẹ̀rẹ̀ sí ní pariwo Tinubu ni pé tó bá ti fi àwọn ọmọ yẹn lẹ̀. Ó tún pabambarì ó ní kán lọ mú 10 million wá. Ṣé ẹnìkan ni wọ́n á ti ń béèrè lọ́wọ́ àwọn èèyàn wọ́n ní ṣé ẹnìkan ló ní kán lọ mú 10 million wá àbí gbogbo àwọn ọmọ màjèṣín tó kó sínú sẹ́ẹ̀lì ló ní pé kán lọ mú 10 million. Ẹ wá wò pé abiyamọ níjọ́ yẹn. Láìpẹ́ láì jìnnà àwọn èèyàn á gbọ́ pé wọ́n ti ń riot. Wọ́n ti ń protest kíkankíkan ní Abuja. Ló wá di èní o. Lọ́yà yẹn dìde o. Wọ́n ní tọ́n bá release àwọn ọmọ yẹn pé ìlú ò ní rọgbọ fún Tinubu o. Bó ṣe wá di ọ̀sán yìí ní nǹkan bí 2. Wọ́n bá ní wọ́n ti release àwọn ọmọ yẹn. Gẹ́gẹ́ bí mo ṣe ní congratulations àwọn èèyàn wa. Mo dẹ̀ kí ìyá wọn pé congrats. Ṣebí àwọn ọmọ yẹn ṣebí wọ́n máa ní ìyá àbí wọ́n máa lóbìí? Kí ló dé tó le tó yìí? Wọ́n lẹ́ni kan ló mọ̀ o. Ọlọ́run ló mọ ibi táwọn òbí yẹn gbogbo nǹkan tójú wọn ti rí láti ìgbà tọ́n ti kó àwọn ọmọ yẹn sínú sẹ́ẹ̀lì for the past 3 months. Ọlọ́run ló mọ nǹkan táwọn òbí wọn tójú wọn máa ti rí. Ṣé ó wá dà bẹ́ẹ̀ tí Tinubu wá ń hùwà infamilate tuntun pẹ̀lú àwọn tó ń rán níṣẹ́? Iṣẹ́kíṣẹ́ táwọn yẹn náà tọ́n dẹ̀ ń ṣe òṣì bó ṣe wù wọ́n àti iṣẹ́ tọ́n rán wọn àti tọ́n rán wọn gbogbo ẹ̀ ná ń jẹ́. Ṣé ó wá dà kí ìjọba yìí àwọn kan á dẹ̀ máa sọ wípé Tinubu ń try. Ṣé ó ń try pé kó máa pààyàn ni? Try tó ń try ni pé kó máa pààyàn. Pé wọ́n ti bàjẹ́. Ṣé bọ́n ṣe ń pa àwọn èèyàn ni? Ṣé bọ́n ṣe ń kó àwọn èèyàn sí sẹ́ẹ̀lì pàápàá jùlọ? Gbogbo nǹkan tá ò tiẹ̀ rí rí, tí ò ṣẹlẹ̀ rí ní Nàìjíríà wa yìí, ó ṣẹlẹ̀ lásìkò Tinubu láti máa ṣẹ̀ka. Ìjọba ìkà, ìjọba pàyàn-pàyàn, ìjọba ìtàjẹ̀sílẹ̀ lóríṣìíríṣìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún Tinubu kó dẹ́kun, kó jọ̀ọ́, k'Ọlọ́run kó yí inú padà, kó yí lọ́kàn padà torí eléyìí ti pọ̀ jù. Ló bá di ọ̀sán yìí, ló bá ká àwọn ọmọ, wọ́n á ní wọ́n ti lọ bail àwọn ọmọ yẹn. Ló bá ní wọ́n ti kó wọn lọ sí, a wá rí pé wọ́n ní wọ́n lọ sí kíní that is presidency villa. Wọ́n lọ kó wọn, wọ́n ká àwọn ọmọ yẹn lọ, wọ́n ṣe kúrò ní sẹ́ẹ̀lì. Wọ́n kó wọn lọ sí presidential villa. Presidency villa kí ná pè é. Nǹkan tá a gbọ́ nìyẹn. At the end of the day, wọ́n ní Tinubu wá sọ fún wọn pé ó ti rí àwọn ọmọ yẹn pé wọ́n ti dé o. Pé ṣùgbọ́n kán lọ hand over àwọn ọmọ yẹn fún àwọn governors wọn ní state. Governor Kano. Torí àwọn ọmọ yẹn, àwọn kan láti state Kano náà ti wá. Àwọn kan Kaduna náà ti wá. Pé kí wọ́n lọ sí họ́ọ̀lù kíní ibi kan wọ́n ṣà ní kán kó wọn lọ bẹ̀. Káwọn governor kan wọ́n ti dúró gbágbágbá, wọ́n ti ránṣẹ́ pé àwọn governors state yẹn. Ọmọ tó wá láti Kaduna, wọ́n separate wọn sọ́tọ̀. Governor yẹn wọ́n ní kó kó àwọn yẹn lọ. Èyí tó wá láti Kano kí governor kó àwọn yẹn náà lọ. Kán lọ hand over wọn fún àwọn òbí wọn. Pé kán make sure pé wọ́n hand over àwọn ọmọ yẹn fáwọn òbí wọn. So ẹ̀yin èèyàn wa, ṣé pẹ̀lú gbogbo nǹkan tí bàbá Tinubu ṣe tí ò dẹ̀ láàánú, èmi ò wá lè mọ̀ bóyá ọjọ́ ọ̀la ó lè sọ pé since tọ́n ti fún àwọn ọmọ yẹn ní kán compensate wọn nísìnyí. Ìgbà wo ná fẹ́ compensate àwọn ọmọ yẹn? A ní ìjọba wa. Ọlọ́run má jẹ́ ká lùgbàdì wàhálà Tinubu o. Ọlọ́run má ní jẹ́ káwọn ọmọ wa ṣìrìn o. Ọlọ́run má jẹ́ kí á rí láburú o. Ṣé eléyìí wá bọ́ sí i? Ṣé eléyìí dà? Ẹ̀yin èèyàn wa, nǹkan tí mo rí kò jù bẹ́ẹ̀ lọ. Kẹ́ bá fi ìtókù ẹ wá comment ní comment section. Kẹ́ dẹ̀ jọ̀ọ́ kẹ́ bá subscribe
kẹ́ bá wa share, kẹ́ bá wa love. Ẹ ṣé gan. Tẹ́ fi ń tẹ́tí sí wa. Bless you. Bye. Tá bá tún rí ètò tún àwọn tó tún jẹ́ ní àtún fún yín. So, àtúngbélégbè ṣé o. Bye.